mo wá pẹ̀lú àṣẹ tí bàbá mi fún mi tí ó jẹ́ lọ níbàámu pẹ̀lú òfin wípé tí èèyàn bá ti fún èèyàn láṣẹ èèyàn lè tẹ̀lé láti jẹ́ṣẹ́ àṣẹ yẹn. Mo fẹ́ jíṣẹ́ àṣẹ yìí látẹnu àlàyé àti ọ̀rọ̀ tí bàbá mi sọ nípa wuyewuye tí ó ń lọ ní àwùjọ wípé àwọn sáìn fún King Wasiu Ayinde Marshal. Eléyìí ni ìfisí ọ̀rọ̀ nípa lẹ́tà tí ó jáde láti Òṣègbọ́ra ruling house tí ó jáde káàkiri bí ọjọ́ mélòó sẹ́yìn. Ẹlẹ́ẹ̀kejì nípa press tí olúkálùkù ṣe lórí ọ̀rọ̀ náà àti awuyewuye tó ń lọ lórí ọ̀rọ̀ náà ní àwùjọ. Lákọ̀ọ́kọ́, bàbá tó bí mi àgbàlagbà ni tí wọ́n wà ní 80s báyìí ni wọ́n ṣe fún mi láǹfààní láti lè ṣàlàyé gbogbo àwọn ọ̀rọ̀ yìí lẹ́kùnrẹ́rẹ́ tí wọ́n jẹ́ bu ọwọ́ lù wípé àwọn làwọn sọ ọ̀rọ̀ náà. Wọ́n ní kí n kí gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú land lápapọ̀ ní tilé tókó wípé kí n kí gbogbo àwọn afọbajẹ in council. Mo kí gbogbo àwọn afọbajẹ in council. Wọ́n ní kí n kí gbogbo àwọn balóguns of Ìjẹ̀bú land, kí n kí àwọn olórí tún, kí n kí àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ àti gbogbo àwọn royal houses. Bákan náà wípé kí n kí gbogbo àwọn Òṣègbọ́ra ruling house pẹ̀lú ruling house tọ̀dọ̀ tí wọn tó jẹ́ Jàdíàrà family. Wọ́n jẹ́ ní kí n kí gbogbo àwọn ọmọọba Adébánjọ Tìjání Òdúnẹ́yẹ Ẹ̀rọ̀bodò ní tilé tókó. Bàbá mi ní kí n ṣàlàyé fún gbogbo tilé tókó nípa awuyewuye ọ̀rọ̀ Àwùjalẹ̀ tuntun tá a fẹ́ jẹ tó kan ìdílé wa wípé lágbára Ọlọ́run àní ṣìyàn ọ̀ wípé pẹ̀lú àṣẹ ọba Allah Ọlọ́run á kún wa lọ́wọ́ láti rí wípé ẹni tí ó mú ìdàgbàsókè bá Ìjẹ̀bú lápapọ̀ òun ni kí Ọlọ́run kó pèsè fún wa. Àwọn ni wọ́n fún mi ní àṣẹ yìí láti bẹ̀rẹ̀ sí ń ṣàlàyé ìfèsì sí ọ̀rọ̀ gbogbo àwọn nǹkan tó ń bẹ́ńlẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ òwe Yorùbá tó sọ pé kí ikú tó pa ìyá àkókò ọmọ tó bí ó ti tógi sọ. Wọ́n ní àwọn tí ń retí èsì nípa gbogbo àwọn nǹkan tó ń lọ nípa wípé àwọn sáìn fún King Wasiu Ayinde nípa application form ẹ̀ wípé ṣùgbọ́n àwọn máa set record straight lórí ọ̀rọ̀ náà wípé àwọn mọ̀ọ́mọ̀ sọ òkò sórí ilé ni láti jẹ́ pé kí a gbóhùn onílé wípé gbogbo eléyìí làwọn máa fèsì sí ní ṣísẹ̀ntẹ̀lé. Àwọn á jẹ́ kí ó yé olúkálùkù wípé tòótọ́ ló jẹ́ pé gbogbo ọ̀rọ̀ ló lé sí ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan ń bẹ tó jẹ́ pé àwọn ò ní fèsì ẹ̀. Wọ́n wá ní pé nǹkan àkọ́kọ́ nínú èsì ọ̀rọ̀ ni pé àwọn fẹ́ kí gbogbo Ìjẹ̀bú mọ̀ pé ọmọọba làwọn o táwọn ti lé ọmọọba Jàdíàrà Ajíbíkẹ́ dìde Òṣègbọ́ra ruling house tó jẹ́ pé bàbá tó bí àwọn òun náà ni Alhaji ọmọọba Tìjání Adébánjọ Òdúnẹ́yẹ Òdúwọlé Ẹ̀rọ̀bodò tó ń túmọ̀ sí wípé àwa lọmọ Ajíbíkẹ́ ọmọ olówó tó joyè méjì pọ̀ ó jẹ Dàgbúwèrè ó tún jàwùjalẹ̀ ọmọ ògbọ́ kùkù òjò dólókété dúró ọmọ afàránkòjò ọmọ adélé téjì ọmọ bíjì bá máa pa ni abáṣọrí lára ẹni àfùjù tó bá rọ̀ tí ó kùn. Wọ́n ní ilé jẹ́ ìdápadà ọ̀rọ̀ lára lẹ́tà tí Òṣègbọ́ra kọ wípé àwọn ò kì í ṣe register member ruling house of Òṣègbọ́ra wípé àwọn fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé Òṣègbọ́ra ruling house wípé kò ń ṣe attachment is not by a register member, it is all about the root of lineage. Ìjọmọba ni wọn kì í máa ń gba fọ́ọ̀mù wípé mo jẹ́ ọmọọba root of lineage ló já sí. Wọ́n á ní lẹ́yìn eléyìí àwọn fẹ́ ṣàlàyé fún wa wípé sign táwọn sign àwọn fẹ́ fi túdí ìkòkò àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìsàlẹ̀ tí ò bójúmu láàrin ìdílé Òṣègbọ́ra tí ó ń lọ láwùjọ lélẹ̀ wípé tí ọmọdé bá ń gúnyán eérú àgbàlagbà náà jẹ́ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ìpẹ́ torí pé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ lénìí ó máa padà wá dìtàn lọ́la. Wọ́n ní ẹlẹ́ẹ̀kejì àwọn fẹ́ make clarification nípa pé tòótọ́ àwọn kọ́ ní àgbà ilé nílé ọmọọba Òdútáyọ̀ Ẹ̀rọ̀bodò Òdúnẹ́yẹ àwọn yìí ní àwọn ẹ̀gbọ́n níwájú àwọn kọ́ làwọn dàgbà jù ṣùgbọ́n àwọn pẹ̀lú àwọn àgbàlagbà lé wípé àwọn ní ẹ̀gbọ́n méjì níwájú ẹ̀gbọ́n dáadáa méjì níwájú. Àwọn jẹ́ fẹ́ fi àkókò yìí sọ̀rọ̀ wípé sign táwọn sign fún Wasiu Ayinde àwọn ò sign ẹ̀ on behalf of ọmọ Òdúnẹ́yẹ Ẹ̀rọ̀bodò àwọn fẹ́ clear yẹn wípé àwọn jẹ́ ìkan nínú àwọn àgbà ọmọ Jàdíàrà family táwọn jẹ́ mọ̀ pé tí ò bá nídìí obìnrin ò ń jẹ́ kúmọ́lú wípé ilé máa jẹ́ èsì ọ̀rọ̀ fún àbúrò wọn ọmọọba Ìyábọ̀ Súnbọ̀ Òdúnẹ́yẹ láti jẹ́ kó mọ̀ pé àìmọ̀kan gbà míì òkín máa ń mọ òṣèlú tó bá ń lọ ní gbogbo àwọn àyíkáyè wípé àwọn ò nílò láti fèsì púpọ̀
lórí ọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n àwọn nígbàgbọ́ wípé tó bá yá bó pẹ́ bóyá ọ̀rọ̀ ayé wọn. wọ́n wá ní àwọn fẹ́ ṣàlàyé fún wa pé àwọn gbọ́ lọ́tún lósì pé àwọn ò ní right láti sign fún Wàsíù Àyìndé nítorí pé àwọn kì í ṣe olórí ẹbí. àwọn gbà bẹ́ẹ̀ àwọn ò ní right láti sign nítorí pé àwọn ò jẹ́ ọmọ pé àwọn ò ṣe register member fún Ṣẹ̀gbùwà àti pé kò sẹ́ni tó rán àwọn nínú ẹbí. àwọn gbà bẹ́ẹ̀ ipe ṣùgbọ́n àwọn fẹ́ béèrè ipe kí ni right tí ọ̀gbẹ́ni Dòkun Ajídàgbà àti Ọ̀túnba Owóyẹmí tí wọ́n ní láti pera wọn ní olórí ẹbí Ṣẹ̀gbùwà. ipe àkọ́kọ́ ta ló yàn wọ́n, ọ̀nà wo ni wọ́n gbà yàn wọ́n, wípé ní ilẹ̀ Ìjẹ̀bú nǹkan táwọn mọ̀ tó dájú wípé àgbálé ló máa ń jẹ olórí ẹbí. gbogbo ẹlòmíì tó bá wá jẹ́ akíkanjú nínú ẹbí yẹn ọmọlé ni wọ́n ì jẹ́ lọ́dọ̀ àgbálé. ipe ìbéèrè táwọn wá fẹ́ béèrè ṣé gbogbo ẹbí Ṣẹ̀gbùwà fẹ́ sọ fáwọn àti Jàdí Àrà pé ọ̀gbẹ́ni Dòkun Ajídàgbà òun ni àgbà ilé lọ́wọ́lọ́wọ́, kò sí àgbà tó jù lọ láti yan Dòkun gẹ́gẹ́ bí àgbálé fún Ṣẹ̀gbùwà ruling house, àbí Ọ̀túnba Owóyẹmí ni wọ́n yàn gẹ́gẹ́ bí àgbálé. wọ́n ní nígbà tí wọ́n ti kété tí wọ́n ti announce wípé wọ́n ṣàlàyé pé ìdílé Ṣẹ̀gbùwà ní oyè kan, tí wọ́n bá wá jẹ́ àwọn tí wọ́n ní opportunity nígbà yẹn nítorí ìdí kan àbí kejì láti jẹ́ pé kí àṣẹ yẹn dọ́wọ́ wọn, kò túmọ̀ sí wípé àwọn ni àgbálé láti darí inú ilé. ìpè àti wípé nígbà tí àṣẹ ìjọwọ́ wọn, gbogbo àgbà ilé tó jẹ́ ọmọ ọba mélòó ni wọ́n kọ lẹ́tà ránṣẹ́ sí, tí ìwé ìkọ lẹ́tà náà tó bá wà kí wọ́n fi ṣàlàyé fún wa, torí pé ìdílé àwọn tó jẹ́ ìdílé ọmọọba Òdúnẹ́yẹ wọ́n lẹ́tọ̀ọ́ sí lẹ́tà láti pè wọ́n officially wípé wọ́n ti mọ́mọ oyè wá o, kò ń ṣe pé àwọn kankan máa dìde tó ń jẹ́ máa sọ̀rọ̀ àwọn dolórí ẹbí tó ń jẹ́ máa bá ọ̀rọ̀ oyè lọ láì pé gbogbo àwọn àgbàlagbà tó wà nínú ẹbí jáde. tó bá yẹ pé lẹ́tà náà wà wọ́n dey send copy of that letter àti a receive nínú ọmọọba Òdúnẹ́yẹ wípé wọ́n pè wá sí ọ̀rọ̀. wọ́n wá ní pé bákan náà àwọn fẹ́ jẹ́ kọ́ mọ̀ pé àwọn bàbá wa lánàá bí wọ́n ṣe ń tó ètò lélẹ́yìí kò ń ṣe pé àwọn kan máa dìde tó máa pèrè àwọn gẹ́gẹ́ bí àgbálé. wọ́n ní lára àwọn ìdí táwọn fi sign, àwọn fẹ́ gẹ́gẹ́ bá àwọn sọ pé àwọn sòkò sórí ilé ní láti gbọ́ wọn onílé. wọ́n ní tí ọ̀gbẹ́ni Dòkun Ajídàgbà tó jẹ́ ọmọ bíbí bàbá wa Jogbo tí ò fi ibì kan tàn mọ́ ẹbí Ṣẹ̀gbùwà àbí Jàdí Àrà, wípé níbo ni wọ́n ti ń ṣerú ẹ̀ ní ilẹ̀ Ìjẹ̀bú, wípé ẹni tí ò tàn mọ́ blood of royal family tó máa jẹ olórí ẹbí, wípé tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹni tí ò tàn mọ́ ẹbí tó bá jẹ́ olórí ẹbí, kí wá ni àwa ń sọ nípa ti Wàsíù Àyìndé tí gbogbo wa bá kílèmù pé kí n ṣọmọ Jàdí Àrà. ó yẹ kí àlàyé ilé ìkó lè wáyé. wọ́n ní nípa bàbá wa Ọ̀túnba Lateef Owóyẹmí wípé ó yẹ ká tún mọ̀ wípé ọmọọba làwọn o, ṣùgbọ́n ìdílé ọmọ obìnrin ni wọ́n nílé ọba. wípé ìbéèrè táwọn fẹ́ béèrè ní pé ǹjẹ́ ó tọ́ nídìílé ọba wípé ọmọ obìnrin ló máa jẹ olórí ń bẹ nígbà tí àwọn ọmọkùnrin wà ń bẹ. wípé àlàyé eléyìí àwọn fẹ́ béèrè lọ́wọ́ àbúrò àwọn tó jẹ́ ìyáàfin Ìyábọ̀ Òdúnẹ́yẹ wípé ǹjẹ́ ó lè bímọ lénìí nínú àwọn ọmọkùnrin ẹ̀ wọ́n lè padà wá jẹ́ olórí ẹbí Òdúnẹ́yẹ nígbà tí àwọn ọmọkùnrin wà ń bẹ. wípé tẹ́lẹ̀ yóò bá lè ṣẹlẹ̀ ó ń láti túmọ̀ sí pé gbogbo àwọn tí wọ́n ń díje oyè yìí wọ́n láti mọ eléyìí láti pinlẹ̀ wípé foundation tí wọ́n fẹ́ fi yan Àwùjalẹ̀ tuntun yìí foundation yóò gbọ́dọ̀ wọ́, wípé ẹni tó bá tọ́ ẹni tó bá yẹ gẹ́gẹ́ bí àgbálé tó jẹ́ ọmọkùnrin ilé ló yẹ kó wà lórí oyè. eléyìí ó láti jẹ́ nǹkan tá a máa dì mú gidigidi nítorí pé ọ̀rọ̀ ìní ìtàn ọ̀la ni. wípé tá a bá ṣe báyìí wípé we are writing another history tí ó kọjá ẹnu àlà. tí ó bá jẹ́ lọ máa rí bẹ́ẹ̀ lọ kí nìdí tá a ṣe ń blame àwọn fún ipa àwọn sáìn fún Wàsíù Àyìndé. wípé gbogbo àwọn ọ̀rọ̀ méjì táwọn sọ nípa ọ̀gbẹ́ni Dòkun Ajídàgbà àti Ọ̀túnba Lateef Owóyẹmí tó bá jẹ́ pé irọ́ làwọn pa, wípé kí wọ́n bọ́ sí àwùjọ kí wọ́n wá búra nípa ẹ̀ wípé kò rí bẹ́ẹ̀ kó wá fi Ọlọ́run bá búra. wọ́n ní pé àti ya gbàgbé ni, wípé kí ló fà á tó já sí pé nígbà kan tí Àwùjalẹ̀ tó jáde lánàá tó sọ pé Ọ̀túnba Owóyẹmí wọn ò lè jẹ ọba Dàgbúrè torí wọ́n jọmọ obìnrin ni. kí ló fà á tí ọ̀gbẹ́ni Dòkun Ajídàgbà àti Owóyẹmí tí wọ́n gbé Àwùjalẹ̀ àná àti Ọ̀túnba Ṣùbòmí lọ sílé ẹjọ́ nípa pé wọ́n fi wọ́n jẹ oyè olórí ọmọọba nítorí pé wọ́n jẹ́ ọmọ obìnrin. kí ló wá dé tó pé ọmọ obìnrin náà ló tún wá ń jẹ olórí ẹbí nínú ẹbí Ṣẹ̀gbùwà níbi tó délé ni. wọ́n ní pé àwọn fẹ́ kí gbogbo àwọn olùdíje àtàwọn ọmọ oyè mọ̀ wípé
tí wọ́n bá fẹ́ jẹ́ kí wọ́n gbé àwọn sórí àpèrè ó láti ní foundation tó tóbi wípé ó láti ní foundation tó dáa wípé ká má wo owó ká má jẹ́ wo òkìkí wípé ọmọ ìdígi ọkùnrin ló máa ń jẹ olórí ẹbí kì í ṣọmọ obìnrin. wọ́n wá ní pé àgbà láàyè nínú ìdílé Fíṣẹ̀gbùwà àti Jàdí Àrà ó jẹ́ nǹkan tó yani lẹ́nu wípé ẹni tí kì í ṣọmọ ọba ó wá ń fi wá lábẹ́ ó ń gba owó lọ́tún gba mọ́tò lọ́sì láti rí wípé wọ́n jẹ ọba ní ìdílé Fíṣẹ̀gbùwà. wọ́n ní ìjọ wá tọ́ pàápàá jùlọ wípé afẹ́jọba àjọba ló wá fà á kí àwọn ọmọ òye kan kọ́ máa pín mọ́tò kọ́ máa pín owó kọ́ máa pín oúnjẹ. wọ́n wá di wípé wọ́n influence process àti procedure wípé afẹ́jọba yìí tí gbogbo àwọn èèyàn jẹ́ dákẹ́ tí wọ́n sọ̀rọ̀. wọ́n ní ẹ̀bi eléyìí wà lórí àwọn àti gbogbo àwọn àgbààgbà tí wọ́n dáhùn sọ̀rọ̀ àtàwọn tí wọ́n dáhùn sọ̀rọ̀ tí wọ́n lè sọ̀rọ̀. wípé ẹ̀bi yìí náà jẹ́ tún wà láàrin àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọ òye náà tó jẹ́ pé wọ́n fẹ́ gbà láàyè ó jẹ́ foundation tó fẹ́ gbé wọn jẹ ọba yìí foundation kan tó wọ́ ni. wọ́n ní Yorùbá bọ̀ wípé bí ọgbọ̀n àgbà bá ń pọnmi sínú agbọ̀n tí ó láì lọ́gbọ́n lórí wípé orú omi náà á máa jò sínú agbọ̀n kágbọ̀n ni. wọ́n ní àwọn bẹ Ọlọ́run ọba wípé kó dé ládé fún ìgbìyànjú àwọn ọ̀dọ́ nínú ẹbí Fíṣẹ̀gbùwà àti Jàdí Àrà fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe láti rí pé kí a rí ọmọ òye gidi wípé ṣùgbọ́n ìwàhálà tá à ń dojúkọ ní pé history wa kò wà preserved wípé ó jẹ́ pàtàkì fún wa wípé aláti rí foundation ìdílé yìí kó dúró déédéé. wọ́n náà wọ́n sọ fún wa wípé ilé ti ré o àsáwọ̀ pọ̀ wípé òjò ti palapa ilé Fíṣẹ̀gbùwà ó ti wá ń di àmúgùn fún ewúrẹ́ àwọn kan wípé ìdí nìyí tó jẹ́ pé wọ́n ti ń compromise síìtì Àwùjalẹ̀ tí wọ́n fẹ́ jẹ yìí wípé oyè Àwùjalẹ̀ ò ń ṣe oyè kékeré tí a kàn lè wò níran torí pé gbogbo àgbáyé ń wò wá a jẹ gbọ́dọ̀ lo owó àbí ká lo mọ́tò àbí òkìkí láti fi ẹ̀bùn oríṣiríṣi láti fi ọmọ òye sípò. wọ́n ní ó ń bẹ nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òye tó jẹ́ wípé rúùtù wọn ìpínlẹ̀ wọn kò jọ tọmọtọmọba àwọn ó ń bẹ́nu wọn tó jẹ́ pé ọmọbìnrin ni bọ̀ nítorí pé orí wọn ò lókìkí bíi ti Wàsíù Àyìndé a gbé fọ́ọ̀mù àwọn yẹn jáde ká pariwo wọn mélòó láti gbé fọ́ọ̀mù ẹ̀ jáde wípé lágbájá rẹ́gísítà lágbájá ọmọ ìdílé ọmọọba obìnrin ni àbọ̀mọkùnrin ni gbogbo eléyìí ò wáyé gbogbo eléyìí ṣe lakàn dákẹ́ tó túmọ̀ sí pé ìbọwọ́lù àtẹ application form Wàsíù Àyìndé ìbọwọ́lù yìí ó fẹ́ tú àṣírí ọ̀pọ̀lọpọ̀ nǹkan jáde pàápàá jùlọ àwọn tí wọ́n ń pín mọ́tò tí wọ́n ń pín owó nítorí pé wọ́n fẹ́ jẹ ọmọ ọba èyí tó pé wọ́n fẹ́ jẹ ọba Àwùjalẹ̀. wọ́n ló ń bẹ nínú àwọn ọmọ òye táwọn mọ̀ dájú tó jẹ́ pé ọ̀dọ́ ni wọ́n ò kéré jù wọn ò dẹ̀ dàgbà jù tí wọ́n ní àwọn iléeṣẹ́ ńláńlá nílùú Ìjẹ̀bú Òde tọ́jọ́ ọmọ òye náà táwọn ọmọ Ìjẹ̀bú tí wọ́n ń jẹ èrè látara wọn tí wọ́n bá wa gbé ní gbogbo ìgbà tó ń gbọ́ èdè wa tó ń gbọ́jẹ̀bú ní yanrantí tó ń mọ àṣà wa tí wọ́n mọ gbogbo ètò wa ṣùgbọ́n nítorí pé wọn ò lówó tó máa pín àbí mọ́tò tó máa pín àmójú síbi tí wọ́n wà. wọ́n wá ní èyí tá à ń retí nínú ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Wàsíù Àyìndé wípé kí ni àwọn rí lọ́bẹ̀ táwọn fi wàrú ọwọ́ táwọn fi sáìn fún Wàsíù Àyìndé. wọ́n ní ìkan nínú àwọn ẹmẹ̀wá ẹ̀ ni ó wá bá wọn nílé tí ó sọ fún wọn pé àwọn gbọ́ àwọn jẹ́ mọ̀ pé ogínú Fíṣẹ̀gbùwà tó jẹ́ ọmọọba làwọn jẹ́ pé àwọn jẹ́ sọ pé tòótọ́ ni tó wá láti ilé Jàdí Àrà Fíṣẹ̀gbùwà àwọn dá lóyún pé bẹ́ẹ̀ ni. ó wá ṣàlàyé fáwọn pé arákùnrin kan bẹ tó jẹ́ gbajúgbajà onímọ̀ nínú ìlú yìí tó já sí wípé òun náà gba ìwé wípé òun fẹ́ jẹ oyè ó kọ ìwé ránṣẹ́ pé òun fẹ́ joyè ṣùgbọ́n tí wọ́n jẹ́ sáìnì fọ́ọ̀mù ẹ̀ tó wá láti inú ìdílé Ṣẹ̀tẹ̀joyè Jàdí Àrà ruling house wípé wọ́n deny láti sáìn fọ́ọ̀mù ẹ̀. wọ́n láwọn wá béèrè pé kí ni ìdí tí wọ́n fi deny fọ́ọ̀mù ẹ̀ wọ́n ní pé wọ́n ń play òṣèlú torí pé àwọn kan ti ń gbówó lé àtàwọn alágbára kan wọ́n wà nídìí ètò ìdí nìyí wọ́n jẹ́ wí pé tóun bá débẹ̀ òun máa kanta àwọn alágbára ẹ̀. wọ́n ní ìbéèrè àwọn ni pé ṣé wíwá tẹ́ wá bá wọn yìí ẹ rò pé àwọn ní authority àwọn wà eligible láti sign fọ́ọ̀mù yìí. wọ́n ní ẹni sọ pé gẹ́gẹ́ bí ìwádìí táwọn ṣe àwọn gbà pé àwọn lè sign ẹ̀. wọ́n wá bẹ̀bẹ̀ wípé àwọn fẹ́ ká ṣe ìpàdé pẹ̀lú onítọ̀hún táwọn ò mọ onítọ̀hún rárá. àwọn béèrè orúkọ wọn ní pé táwọn bá rí onítọ̀hún àti surprise àwọn aṣàlàyé but àwọn rí pé rí ọmọdé lẹ́nu yìí ń ṣe but àwọn tẹ̀ fẹ́ fojú kọ onítọ̀hún ipò tó wá jẹ́ èròǹgbà àwọn lórí àwọn nǹkan táwọn ti nínú tẹ́lẹ̀. wọ́n láwọn wá pé ọmọ àwọn tó jẹ́ èmi dání láti wo nǹkan tó ń ṣe láti mọ onítọ̀hún. wọ́n nígbà tá a débẹ̀ ọmọ àwọn ló kọ́ táwọn lólobó pé ilé Wàsíù Àyìndé la wà yìí ipò àwọn wá sọ pé ǹjẹ́ Wàsíù ọmọọba Jàdí Àrà níbí torí pé fìdí pọ̀tẹ̀
làwọn ń gbọ́ nípa ẹ̀ torí pé ṣùgbọ́n bó bá ṣe jẹ́ àwọn àmọ́ táwọn bá máa bẹ̀rẹ̀ pàdé pẹ̀lú ẹ̀ wọ́n ní abẹ̀rẹ̀ pàdé yìí Wàsíù ṣàlàyé àwọn bí wípé báwo ló ṣe tán mọ́ Jàdí Àrà ó ní ìdílé Ṣẹ̀tẹ̀jọyè lòun ti jáde ó ṣàlàyé tí àwọn ò láǹfààní láti sọ níbí bóun ṣe tán mọ́ ìdílé àwọn wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣùgbọ́n gbogbo èèyàn máa ń ó ti pariwo síta wípé ìdílé Fìdípọ̀tẹ̀ ló ti jáde ó wá ní èèyàn kí n ní apá ilé ìyá kó má ní apá ilé bàbá wípé bóun ṣe wáyé ọmọ Jàdí Àrà náà lòun àwọn òjèlé contest torí pé bí ẹni pé péyàn lọ́mọ àlè èèyàn tó bá pera òun wípé ọmọ ìdílé báyìí lòun àwọn ò lè contest ẹ̀ torí pé àwọn ò rí lẹ́ẹ̀bẹ̀ torí pé ọmọ Jàdí Àrà pọ̀ ọmọ Fìṣẹ̀gùn náà jẹ́ pọ̀ àwọn wá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí nìdí tí wọ́n fi sign fọ́ọ̀mù ẹ̀ ó nítorí pé wọ́n ti ń gba owó wọ́n gba mọ́tò lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti mọ àwọn tó fẹ́ fi sóyè ìdílé lè wípé àwọn wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ǹjẹ́ o ti fi lẹ́tà ránṣẹ́ rí wípé o fẹ́ díje fún oyè yìí ó ní bẹ́ẹ̀ ni tí ó jẹ́ pé ìdílé Fìṣẹ̀gùn wá gba lẹ́tà yìí wọ́n jẹ́ dá èsì ọ̀rọ̀ padà wípé kí òun kó mú àwọn ọ̀nà tóun fi gbà tan mọ́ ìdílé Fìṣẹ̀gùn wá ìdílé Jàdí Àrà kóun mú àwọn nǹkan yìí wá wípé báwo lòun ṣe fẹ́ mú wá láti ṣàlàyé níwájú screening committee tí wọ́n bá sign fọ́ọ̀mù òun mo á ní pé lópin ìgbà tó bá já sí wípé o kọ lẹ́tà ránṣẹ́ sí wọn bákan náà wọ́n dá èsì ọ̀rọ̀ padà fún ẹ ó túmọ̀ sí pé wọ́n fẹ́ wádìí ìdílé ẹ̀ nìyẹn ó yẹ kán gbà ẹ́ láàyè kó sign tó bá jẹ́ dé six committee wàá máa ṣàlàyé bí ìdílé ẹ̀ ṣe jẹ́ àbí bí ó ṣe jẹ́ àwọn wá ní application form ó ń bẹ fọ́mọ ọkọ ó ń bẹ fọ́mọ àlè ó ń bẹ fọ́mọ ọba ó jẹ́ ń bẹ fọ́mọ àsáwọ̀ anybody ńkọ́ must not be denied wípé gbogbo àwọn tí wọ́n gba fọ́ọ̀mù oyè lénìí ọmọbìnrin lè bẹnu wọn tí wọ́n jẹ lẹ́tọ̀ọ́ sóyè ọmọkùnrin ń bẹnu wọn àsáwọ̀ ń bẹnu wọn kí ló wá dé tá a gba àwọn yẹn láàyè tán fi fọ́ọ̀mù even kó jẹ́ pé àsáwọ̀ ni Wàsíù fẹ́ jẹ́ ẹ jẹ́ kó fi fọ́ọ̀mù wípé ìgbà tó bá yẹ dé screening committee ló máa certify ẹ̀ bóyá ó wà qualify àbí kò disqualify wọ́n ní ilé yìí náà pẹ̀lú nǹkan táwọn ṣàlàyé fún Wàsíù pé fọ́ọ̀mù táwọn fẹ́ sign ní kò mú ẹ jọba kò jẹ́ mú ẹ dépò tó bá dé screening committee kò jẹ́ lọ ṣàlàyé ara ẹ ní ọ̀hún bóyá ó tọ́ sọmọba àbó tọ́ sọmọba àwọn ṣàlàyé lè fún wọn ní àwọn jẹ́ kó mọ̀ pé tòótọ́ làwọn mọ̀ pé Ṣẹ̀tẹ̀jọyè ń bẹ nínú Jàdí Àrà wípé torí pé lẹ́yìn ìgbà tí Fìṣẹ̀gùn wá jẹ ní 1790 to 1819 nígbà tó bá àwọn Òwu jà lẹ́yìn ìgbà tó kúrò ń bẹ̀ wípé ọba tó jẹ tẹ̀lé òun náà ní Ṣẹ̀tẹ̀jọyè tó reign between 1819 to 1820 kí fi gbàjọyè tí àwọn Aníkìláyà kó tó jẹ lẹ́yìn náà wípé gbogbo ìgbà tá à ń sọ yìí àwọn ìdílé tó ń jẹ kò tí ì sí Fìdípọ̀tẹ̀ nínú wọn torí pé àwọn ìdílé kan ti jẹ bíi Jàdí Àrà àti Aníkìláyà kó tó kan Fìdípọ̀tẹ̀ àwọn ni àwọn sign fọ́ọ̀mù yìí fún Wàsíù pẹ̀lú àwọn ìdí wọ̀nyí táwọn fẹ́ ṣàlàyé wọ́n ní àkọ́kọ́ gẹ́gẹ́ bí ẹnìkan gẹ́gẹ́ bí àgbà ìlú èèyàn kan ọmọdé kan ò lè gbé fọ́ọ̀mù kò ń ṣe Wàsíù ló jẹ́ àkọ́kọ́ ló lè gbé ẹni fọ́ọ̀mù fáwọn yálà ìpé káwọn sign ẹ̀ fún ọ̀nà oríire ẹ̀ tó bá ti jẹ́ nǹkan tó tọ́ àbí sọ́nà ìlọsíwájú èèyàn àìmọye àwọn táwọn ti sign fọ́ọ̀mù fún táwọn ti ṣe reference fún ní bank àwọn ẹ̀wọ̀n táwọn ti sign fún táwọn ti referee fún ipò ń wáṣẹ́ tí Wàsíù náà bá gbé tiẹ̀ wáyé kó má jẹ́ Wàsíù kó jẹ́ ẹlòmíì ló gbé fọ́ọ̀mù ẹ̀ wáyé pé káwọn sign ẹ̀ nítorí ìlọsíwájú ẹ̀ kò sí nǹkan tí àwọn lè fi dá dúró Yakman ń ṣe ní tó yẹ kó máa ń dènà ilẹ̀kùn orí èèyàn. ipò ẹlẹ́ẹ̀kejì àwọn sign fọ́ọ̀mù yìí nítorí pé àwọn mọ̀ pé sign ẹ̀ kò túmọ̀ sí pé ó mú Wàsíù jọba àbí kò jọba ipò táwọn bá sign fọ́ọ̀mù ìfẹ́ lòmíì náà kò túmọ̀ pé ó dọba àbí kò dọba nítorí pé tí screening committee bá mọ̀ nǹkan tó ń ṣe tí Fìṣẹ̀gùn bá jẹ́ ní stand there wípé there won't be any political influence kò yẹ kí ìyẹn bá wọn lẹ́rù rárá nítorí pé àwọn ará òkè ò lè pàṣẹ fáwọn ará alásàlẹ̀ torí pé àwọn ará òkè ìsàlẹ̀ ni wọ́n ti lọ torí pé tán bá kúrò lókè náà wọ́n yìí ń bọ̀ nsàlẹ̀ táwọn ará àsàlẹ̀ bá dúró déédéé gẹ́gẹ́ bí àwọn bàbá wa àná ẹnìkan ò lè influence wọn àbí kó pàṣẹ fún wọn eléyìí ó ṣẹlẹ̀ nígbà ayé Àwùjalẹ̀ tó kọjá wípé àwọn signing wọn kò qualify Wàsíù bóyá ó máa jọba àbí kò ní jọba wípé just application form ni kò ń ṣe signing form wípé wọ́n approve Wàsíù ipò ti dọba wípé léyìí fair and justice làwọn dúró lé lórí procedure tí wọ́n bá fẹ́ fi yan ọmọba anybody lè gbà form bọ̀ kò ń ṣe everybody ló máa pass screening torí pé gbogbo àwọn ìdílé ọmọba tó jáde nísìn ọ̀pọ̀lọpọ̀ wọn náà kọ́ lọ́tọ̀ ọmọọba àsáwọ̀ wà nù wọn ọ̀pọ̀lọpọ̀ wọn wà tó jẹ́ pé ọmọbìnrin ni wọ́n ìbéèrè ni wípé ẹnìkan ṣáà ló máa jọba ọ̀pọ̀lọpọ̀ ló máa gba fọ́ọ̀mù wọ́n ní nítorí pé Wàsíù Àyìndé gbà pé àwọn wà eligible láti sign làwọn sign fún tí Fìṣẹ̀gùn abájẹ́ sọ pé àwọn wà eligible wọ́n mọ ẹ̀tọ́ àti ètò lára àwọn àtẹ̀jáde ìwé wọn mo rí pé mi ìfẹ́ kí Wàsíù rí pé ìdílé Fìṣẹ̀gùn wa àgbọ́n àjẹlóye torí pé ọgbọ́n àti òye la fi ń to nǹkan tí
a bá dúró déédé ẹnìkan ò lè influence wa tó bá yẹ pé tòótọ́ Wàsíù ìjọmọba a pass through lọ́dọ̀ wa tí ò bá kí n ṣọmọba ó ti jọna kí wọ́n disqualify ẹ̀. wọ́n wá ní lákòótán nínú ọ̀rọ̀ wọn àwọn tún wá lo ọ̀nà yìí láti lè sọ fún gbogbo àgbáyé ìpìnlẹ̀ tí wọ́n fẹ́ fi yan ọmọba nínú Fìṣẹ̀gbùwà àti bí wọ́n ṣe ń fọ́n owó ká wípé ọ̀pọ̀lọpọ̀ ló bo mọ́tò mọ́lẹ̀ tó bo owó mọ́lẹ̀ kò sẹ́nibọ̀dì tó sọ̀rọ̀ gbogbo àwọn tó jẹ́ olórí kí wọ́n bọ́ síta kí wọ́n wá ṣàlàyé nípa wípé ṣé àwọn lẹ́tọ̀ọ́ láti jẹ́ olórí Fìṣẹ̀gbùwà àbáwọn ò lẹ́tọ̀ọ́ orí foundation tá a fẹ́ jókòó léyìí ó léwu lọ́jọ́ iwájú. wọ́n ní yàtọ̀ sí léyìí àbúrò àwọn àtàwọn kan àti gbogbo àgbáyé ń wí awuye wípé àwọn ti gba owó lọ́wọ́ Wàsíù Àyìndé káwọn tó sáìn fún. wọ́n ní eléyìí ò ń ṣe tuntun tí orúkọ báyìí bá ṣẹlẹ̀ àwọn ti expect pé tòótọ́ ló máa sọ pé àwọn gba owó ṣùgbọ́n àwọn fẹ́ kọ́mọ̀ pé àwọn ò kì í ṣe ọ̀gbẹ́ni Dòkun Ajídàgbà tí wọ́n ń gba owó lọ́wọ́ àwọn contestants owó ribiribi in dollars and pẹ̀lú mọ́tò wípé àwọn fẹ́ ṣàlàyé fún gbogbo ìlú wípé tí àwọn bá gba kọ́bọ̀ àwọn bá àbáwọn negotiate pẹ̀lú Wàsíù bóyá kó fún àwọn ní nǹkan káwọn tó sign àbáwọn agbowó kan lọ́wọ́ ẹ̀ ó wà láàrin àwọn àtọlọ́hun wípé kí àwọn kan má ní ààbọ̀ dáadáa tí orúkọ bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ gbogbo nǹkan tó bá jẹ́ tọ́ làwọn lè fi búra kí orí kankan Ìjẹ̀bú kó ṣe ẹjọ́ fún àwọn táwọn bá gba kọ́bọ̀ lọ́wọ́ Wàsíù láti sáìn fún àbáwọn negotiate pẹ̀lú ẹ̀ wípé tó bá dépò ọba òun láti ṣe nǹkan báyìí ó láti ṣe nǹkan báyìí fáwọn. wọ́n láwọn mọ̀ pé táwọn bá ṣe orú nǹkan bẹ́ẹ̀ tí Wàsíù bá fi orú nǹkan bẹ́ẹ̀ lọ àwọn ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wọ́n pé àwọn ò ní sáìn fún Wàsíù wípé kò lè díẹ̀ láti fi pé àwọn fowó lọ́yàn láti kọ́kọ́ sáìn fún wípé ìgbà tí ò forú nǹkan bẹ́ẹ̀ lọ àwọn rí pé nǹkan tó bá wájú àwọn wípé àwọn kàn fẹ́ kí àwọn Fìṣẹ̀gbùwà kan place fairness and justice sí nǹkan tó bá ṣe. wọ́n láwọn máa nífẹ̀ẹ́ lákòótán sí wípé kí wọ́n pa wọn kí wọ́n pe ọ̀gbẹ́ni Dòkun Ajídàgbà àti Ọ̀túnba Owóyẹmí wípé láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ètò yìí kán wá búra níwájú gbogbo Ìjẹ̀bú ní gbangba kán wá fi Ọlọ́run bá búra wípé táwọn bá ní káwọn kan fi Òṣì Ìjẹ̀bú búra Òṣì Ìjẹ̀bú máa ń yí padà àwọn tó ń mọ̀nà àti tò náà mọ̀nà àti padà bọ̀ kán wá fi Ọlọ́run ọba Allah tó dá gbogbo wọn búra wípé tí wọn ò bá gba owó àbí kán gba mọ́tò àbí kán gba nǹkan kan nítorí pé àjòyè àbá àjòyè wípé tí wọ́n bá lè ṣe eléyìí á tẹ́ gbogbo ìlú lọ́rùn tí wọ́n bá ṣe eléyìí àfàìmọ̀ kó jẹ́ pé ọjọ́ tí wọ́n máa ṣe screening ó máa jẹ́ ọjọ́ kan tó lágbára ọ̀rọ̀ àgbà lélẹ́yìí. wọ́n ní eléyìí ni ọ̀rọ̀ táwọn fẹ́ sọ fún gbogbo ọmọ Ìjẹ̀bú pátá nípa ìdí táwọn fi sign fún Wàsíù Àyìndé. wọ́n ní ṣùgbọ́n ọ̀rọ̀ àgbà tí ò bá ṣẹ lówùrọ̀ á ṣẹ lọ́jọ́ alẹ́ kí àwọn èèyàn tó máa sọ nípa tàwọn kí wọ́n wo gbogbo àwọn àlàyé ọ̀rọ̀ táwọn ṣe sókè yìí. wọ́n ní àkótán ọ̀rọ̀ àwọn á tọrọ àforíjì tó pọ̀ lọ́wọ́ àwọn ẹbí tàwọn tó jẹ́ Òdúnẹ̀yẹ wípé àwọn ò pè wọ́n sọ̀rọ̀ káwọn tó sọ òkú ọ̀rọ̀ táwọn tó ṣe nǹkan yìí àti táwọn ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí nítorí pé àwọn mọ̀ pé táwọn bá pè wọ́n ó ṣe kí àwọn nǹkan táwọn fẹ́ achieve àwọn ò ní lè achieve ẹ̀ láti ṣe. bákan náà àwọn tọrọ àforíjì lọ́wọ́ wọn nípa wípé àwọn gbé orí ìgbésẹ̀ bẹ́ẹ̀ wípé kí wọ́n má bínú ṣùgbọ́n nǹkan táwọn ń ṣe nípa ìlọsíwájú àwọn ọmọ Fìṣẹ̀gbùwà Jàdí Àrà àti ọmọọba Òdúnẹ̀yẹ ni àwọn ń ṣe. àwọn jẹ́ fẹ́ sọ fún gbogbogbò pátápátá kí wọ́n má ṣì ìwà táwọn wù yìí kán má ṣì gbọ́ kí wọ́n fojú inú kán fi wò ó pàápàá jùlọ àwọn àgbààgbà kán má fojú ìta wò ó. signing for Wàsíù Àyìndé masha kò authenticate pé ó jọmọ ọba anybody yíbo lè dé kó lóun fẹ́ gba fọ́ wípé ìran òun tọmọ Fìṣẹ̀gbùwà ẹ sign ẹ fún tó bá débi screening àmọ́ ọmọ ọkọ yàtọ̀ sọmọ àlè àmọ́ ọmọ àsáwọ̀ yàtọ̀ sí ogínú ọmọọba ipe báwọn bàbá wa ṣe ń tó ọ̀rọ̀ láti ìpínlẹ̀ nìyẹn kò ń ṣe ariwo àbí nàka ni wọ́n fi ṣe nítorí pé tí wọ́n bá sign form fáwọn kan tó jẹ́ pé apàdà wá mọ̀ tí wọ́n fowó ṣe tó ń fọlá ṣe tó ń fipò ṣe tó ń fagbára ṣe tí wọ́n sign form fún wọn tó ń jẹ lọ tó ń wá jọba kán wá padà wá rí pé àwọn ẹni yìí wọn ò tán mọ́ ìdílé ọba àbíkẹ́ ọmọbìnrin ni wọ́n jẹ́ kí ló máa padà wá ṣẹlẹ̀ kí ló máa padà wá wáyé ṣé kò ní wá jẹ́ disgrace fún ìdílé Fìṣẹ̀gbùwà àti Jàdí Àrà wípé látara ìdílé àwọn fẹ́ kí àwọn èèyàn kí wọ́n fojú ṣùnùkùn wo ọ̀rọ̀ yìí kí wọ́n jẹ́ ìgbàgbọ́ wípé àwọn ìgbésẹ̀ táwọn gbé yìí àwọn gbé láti lè ṣàlàyé ọ̀rọ̀ ni tí ó bá wá jẹ́ nǹkan tó wrong létí ọ̀pọ̀lọpọ̀ àwọn bẹ̀ wọ́n wípé kí wọ́n má bínú lórí ìgbésẹ̀ náà ṣùgbọ́n àwọn believe wípé àwọn ti sọkò sórùlé olúkàlùkù jẹ́ ti gbọ́ foundation nípa nǹkan tó ń lọ nípa Fìṣẹ̀gbùwà ọ̀rọ̀ wípé Wàsíù sign kò ń ṣe nǹkan tó jẹ́ bàbàrà àwọn sign èyí tó jẹ́ bàbàrà fáwọn ni pé àwọn tó ń tẹ̀ ń sign fún àti ìgbésẹ̀ tí wọ́n ń gbé ǹjẹ́ wọ́n ń gbé lọ́nà tó tọ́ àtọ̀nà tí ò tọ́
ọ̀rọ̀ àwọn ojú bẹ́ẹ̀ rẹ̀. Eléyìí jẹ́ ọ̀rọ̀ tí bàbá mi ọmọọba Adétayọ̀ Àbáyọ̀mí Odúnẹ̀yẹ tó jẹ́ ọmọọba Adébánjọ Tìjání Odúnẹ̀yẹ tí wọ́n sọ ní èní on the 13th of December 2025. Kò jẹ́ bó ṣe jẹ́. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Ọlọ́run á bá wa yan ọba tí yóò gbé Ìjẹ̀bú ga lẹ́ẹ̀kan sí. Àní ṣìyàn o. Ọlọ́run á dẹ̀ bá wa pèsè àwọn èèyàn pàtàkì tí wọ́n yàn fún wa tí ò ní sí màdàrú àbí kọ́mikọ́wọ́ ń bẹ̀ o. Ẹ ṣé púpọ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.